èèyàn padà yọnu sí náà ni torẹ́ ni tí kò ní làákàyè bóyá tó bá ní làákàyè bóyá làákàyè òun náà ni ó jẹ́ irinṣẹ́ ẹ̀wọ̀ náà fún La ilaha illallah. ọlọ́run ò sì fi ọwọ́ náà ọwọ́ àgbà làákàyè lọ́wẹ̀ òun lẹ́ẹ̀ma kan nú àdíìsì ànábì Sallallahu alayhi wa pé sallam. ọlọ́run ọba àádìlù lọ́lọ́run ọba dọ́gbadọ́gba ni gbogbo ẹ̀dá tó dá ó ṣe wá ń dọ́gbadọ́gba àmọ́ àmọ́ wò wípé ńgbà ó ṣe wá dọ́gbadọ́gba ọ̀kan sì jólówó ọ̀kan jẹ́ tálíkà ọ̀kan ní làákàyè ọ̀kan ní làákàyè àwọn kan ni wọ́n rìn náà yìí àwọn kan ni ò rìn náà yìí àwọn kan ni wọ́n rìn yìí àwọn kan ni wọ́n rìn yìí àmọ́ wáyé pé ẹsẹ̀ lọ́ba dọ́gbadọ́gba bó ń déédéé lọ́lọ́run ibi tá a ti mà bẹ́ẹ̀ ibi hadisul qudusi tọ́lọ́run ń sọ wípé inna min ibadi man la yuslihu imanahu illa al-ghina ebe nú àwọn ẹrú mi tó jẹ́ pé kò sí ní tó lè mú ìmánì rẹ̀ dúró tèmi ọlọ́run ó fi gbádùn rẹ̀ tí ń fi gbádùn tèsì tí mo fẹ́ lára rẹ̀ àbí kí n fẹ́ lè lówó La ilaha illallah. ó ti bá wọn wàlá ẹni àfọkárùtùhù tẹ́ ń bá sọ́dọ̀ lòsì tí ń di olówó lá àfọ̀sára dhalika al-fakir òsìun ni ó ba ìmánì rẹ̀ jẹ́ Allahu èèyàn wá fẹ́ kí ìmánì rẹ̀ ó bàjẹ́ àbí kí n fún un lówó irú ẹ̀ ló ṣe fún anabi Sulaimana alayhi salatu wa ntọ́ salam. fà tó ìfowókun tu Sulaimana nù ni. wa inna min ibadi bẹ́ẹ̀ nù àwọn ẹrú mi man la yuslihu imanahu illa al-fakir kò sí ní tó lè tún ìmánì rẹ̀ ṣe tí ìmánì rẹ̀ ó fi dá lọ́dọ̀ èmi ọlọ́run àfi kí n fò sí ta ń bẹ́ẹ̀ nù àwọn ẹrú ọlọ́run bẹ́ẹ̀ wala in aghnaytuhu tẹ́ ń bá lọ lè fún lówó la afsada zalika owó tí mo fún un náà ni ó máa jẹ́ irinṣẹ́ kí ìmánì káàrin mi àti ẹ̀ ó dàrú La ilaha illallah. èsè bẹ́ẹ̀ ẹ gbọ́ Hayyakumullah. ó ṣe é bẹ́ẹ̀ fún àwọn kan bẹ́ẹ̀ wa inna min ibadi ń bẹ nú àwọn ẹrú mi man la yuslihu imanahu illa siha kò sí ní tó lè tún ìmánì rẹ̀ sí àfikún lálàáfíà wala in asqamtuhu tẹ́ ń bá fà àìsàn sí yọ àìsàn la afsada dhalika àìsàn wọn yọ ba ìmánì rẹ̀ jẹ́ kò ní jẹ́ ìmánì rẹ̀ ó dúró dáadáa òun ló fà á tó fi fún ànábì Musa ní agbára ó fún lálàáfíà nínú àwọn ànábì ọlọ́run ọ̀sán ànábì tó ní àlàáfíà tó ànábì Musa lágbára púpọ̀ ó ní egun púpọ̀ àti sọ́nù tà tó kọjá tá a bá lọ lè fún un ní ọ̀lẹ tá a fún légun tá a fún lálàáfíà tá a fún un ní àárẹ̀ ni ìmánì rẹ̀ ó bàjẹ́ ńjọ́ náà Insha Allah. wa inna min ibadi man la yuslihu imanahu illa sukmu kò sí ní tó lè ba ìmánì ẹlòmíì jẹ́ àfi ká ní tó lè tún ìmánì ẹlòmíì ṣe pẹ̀lú ọlọ́run àfi ká fàìsàn kan táìsàn bá kàn ní ó tó súnmọ́ ọlọ́run bá a bá fún lálàáfíà fíafíà ni ó máa lo àlàáfíà rẹ̀ La ilaha illallah. ọ̀rọ̀ Hayyakumullah. ńgbà tí ń bá la'in afaituhu la'in asahatuhu tí ń bá fún lálàáfíà láàbùsádà wúzálíkà àlàáfíà òun ni ò ní jẹ́ ìmánì rẹ̀ ọ̀dà òun ni gẹ́gẹ́ bí ànábì Àyùbá ńgbà tí ìnira dé bá Àyùbá sáádàú ìmánan Allahu akbar. ọwọ́ alékún ìmánì rẹ̀ sí ni ọlọ́run wá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní wá inni udabbiru amra ibadi bi ilmi bima fi qulubihim èmi ọlọ́run ó máa ṣètò ẹ̀dá ẹ máa yí ètò ẹ̀dá bó ti wù mí pẹ̀lú mímọ̀ tí mo mọ nú ọkàn kó wá ó ní wa inna min ibadi man yatlubu ní bá min al ibada ń bẹ nú àwọn ẹrú mi tó jẹ́ pé yóò máa bẹ̀ mí kí n yọ̀ǹda fún un kóhun lè máa ṣàìsùn yóò máa bẹ̀ mí pé ọlọ́run mọ́sá yọ̀ǹda fún mi kí n lè ṣe kìyàmù lẹ́yìn mọ́sá yọ̀ǹda fún mi kí n lè tìláwà mọ́sá yọ̀ǹda fún mi kí n lè gbàwẹ̀ mọ́sá yọ̀ǹda fún mi kí n lè ṣe náfìlà àwọn nawabilu khairiyya èmi náà lè máa ṣe kí n tiẹ̀ ní tẹ̀sùbá kí n lè jòkó àdúà ẹ̀hàn káwọn mi máa bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ kí ọlọ́run mọ́sá yọ̀ǹda jòkó àdúà fún mi kí n lè máa kan lẹ̀kùn rẹ̀ ó ti wà ọlọ́run wá ní fa àkúfà wúwa níwù ìwà ní jí orí ṣe ìyìn ní yọ̀ǹda kó lè ṣàdúà fún yọ́ máa bẹ lọ́wọ́ kó lè ṣàdúà ìyìn ní yọ̀ǹda fún ẹ̀sùn onírọ̀lọ́run rárá ọlọ́run ní kí ló fà á tí mo fi ṣe bẹ́ẹ̀ lè Allah yẹ̀dẹ̀kúlù ulẹ̀ ujub lè Allah yẹ̀dẹ̀kúlù ulẹ̀ ujub ọgbọ́ Hayyakumullah. kí mo tó èmi mo tó báyìí ìgbéraga ìjọra ẹni lójú kọ́ mọ́ bá wọlé tọ̀ tá a bá yọ̀ǹda fún kí ìbáadà rẹ̀ ó ní ìbáadà tààrà yóò máa wá dé tayọ̀ wá ní ibi tá a sun lọ́hùn dé àwa yóò tún gbọ́dọ̀ máa padà sí ibú mọ́ èmi ìfináfílà alẹ́ rí wọ́n yẹ ṣe parí àìsùn ní 41 days tí ìmọ̀ ṣe ni ànánà mọ́ jáde alájẹ kí mi ní ẹ̀ẹ́pẹ́ tí rí mi pẹ́ mo wà nulẹ̀ kálúwà ni ẹ̀ṣẹ̀ jáde kálúwà ni alájẹ ẹkùjọ́ mẹ́ta wàláyà ànánà mọ́ parí kùránì méje mo ṣe yọ́ máa wá rojọ́ ọlọ́run káàkiri ẹ̀hàn fẹ́ rojọ́ ọlọ́run kínú ni
nígbà wà nínú ilé àti wà àtọ́lọ́run tó ọbẹ̀ tẹ́ ẹjọ́ dámọ̀ràn tó wá déta tó ń tú àṣírí ọlọ́run La ilaha illallah. nígbà tí ẹ̀ ń tú àṣírí ọlọ́run ni ọlọ́run nítorí ẹ̀ ní òní ẹni tí ń bá ti rí wípé tí ń bá sílẹ̀kùn kó lè sìn mí dáadáa fún kó sì lè pè mí dáadáa tí ń bá sílẹ̀kùn ẹ̀ fún mọ̀tòmọ̀tò wọnú ọkàn rẹ̀ yóò wá tún kú bá ọlọ́run ní wa níjó lè rí ṣe ọlọ́run tí wá ṣe bẹ́ẹ̀ Allah. a máa dúpẹ́ fún òun ló fi dúpẹ́ fúnra rẹ̀ bóun ṣeun nígbà tí ọ̀rẹ́ nìkan kí ọgbọ́ ọ̀rẹ́ pé alhamdulillahi rabbil alamin mo dúpẹ́ fúnra mi èmi ọba tí mo ní gbogbo àgbáńláyé ìran ọpẹ́ kan